One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ràn tẹ̀ràn kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣeré ni àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rí àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àti ní wọn ní mọ̀sán. Láti bẹ̀rù la
ṣé mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Really, I'm not in the mood of talking, but I have to. Well, fún àǹfààní ẹ̀yin tí ẹ rí fídíò àwọn tó gba projector ní Èkìtì State wò lánàá, projector tí mo wá bẹ̀ yín fún tẹ́ ẹ dáwó ẹ̀ fún mi tí mo rà, mo sọ fún yín mo ní state bíi 3-4 la máa fún gẹ́gẹ́ bí ẹ ṣe dá ara wọn tó sanwó odindi state kan nínú ẹ̀. A ní ká dúpẹ́ lọ́wọ́ yín ni àwọn Èkìtì wọ́n ti gba tiwọn. Ẹ wo fídíò ẹ̀ nígbà tán gbà lọ́wọ́ wa. Àwa gbà lọ́wọ́ ọ̀gá wa Ọmọlúkà, adúpẹ́ àmọ́ lóore orílẹ̀ tí ń mú Ọlọ́run máa fọ̀pọ̀ rọ́pò. Nígbà tí orílẹ̀-èdè Yorùbá Nation tọ́lọ́run ti parí ìbàdí àdúgbò ọmọ ṣàwátì o. Adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yẹn. Adúpẹ́ ní gbogbo ọ̀nà láti mọ̀ lóore. Fún àwọn ọmọ Yorùbá. Fún gbogbo ọmọ Yorùbá pátá àdèlè ya abaramóore jẹ tó láti ní ká dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn tí tó ń rò pé ó tún kàn láti ṣe. Nítorí gbogbo àwọn àtàtàn àfọyà yóò tún jẹ́ kí iṣẹ́ awareness wa kó tún tẹ̀síwájú náà ni. Torí projector lélẹ̀, laptop ní screen náà lélẹ̀, so àdàbọ̀ kí n sọ kiri lẹ́fì rà ṣùgbọ́n àdúrà làkàn tó túbọ̀ ń gbà fún yín pé kọ́lọ́run kó tó túbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè. Wọ́n ní àbùdí tó lókun, àbùdí tó lọ́sà. Mo gbàdúrà lórúkọ Jésù jẹ́ ti mú owó ibẹ̀ ò ní gbẹ lágbára Ọlọ́run. Ẹ ṣe kí a dúpẹ́. Ìyá ọmọ Èkìtì, àwọn èṣe ojú àti yín o. Ẹ ṣe gan, God bless everyone of you. Ẹ ṣé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bó ṣe rí lẹ gbọ́ yẹn o. Àwọn tí Èkìtì wọ́n ti gbé, àwọn tí Ògùn à ń retí o. Wọ́n bá ti dé, a máa send ẹ̀ sí yín àti Èkó. Now, nídìí tó Ondo State, ẹ ti mọ̀ pé Ọmọlúkà ló gbé dání. So àdídà àti yọra wa lẹ́nu. Ẹ wá bá mi pín program mi lénìí, and lénìí mo fẹ́ kí subscription mi kó wọ 16,000 subscribers. Èní ó kù ọ̀dà ìpòpò èèyàn 9 péré kó pé 16,000. Èní ló gbọ́dọ̀ pé o. Ẹ̀yin olóríire wọ̀nyí dẹ̀ lẹ́ máa ṣe kó pé. Ẹ jẹ́ kó pé. But ìyẹn kọ́ ni mo tiẹ̀ wá torí ẹ̀ wá. Ẹ̀yin tí mo torí ẹ̀ wá, ẹ pẹ̀lẹ́ ẹ ńlẹ́ o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ army, tẹ́ wà ní Nigerian Navy, tẹ́ wà ní Nigerian Air Force, tẹ́ wà ní Nigerian Police, tẹ́ wà ní Nigerian Immigration, tẹ́ wà ní Nigerian Customs Service, tẹ́ wà ní Nigerian kí tún ni wọ́n wà yẹn, Kúgúrú Defence, tẹ́ wà ní Nigeria whatever prison or any other one tẹ́ bá wà, any military or paramilitary. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ńbẹ̀. Orí mi lu aago bí mo ṣe ń sọ̀rọ̀, inú mi ò dùn, ayọ̀ mi ò kún rárá. Torí ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀, ẹ̀yin kọ́ lẹ máa fún mi ní ayọ̀ kíkún, ẹ̀yin kọ́ lẹ máa mú inú mi dùn. Ọlọ́run ló múnú ẹni dùn, Ọlọ́run ló mú ayọ̀ ẹni kún. Ìyà tó jẹ wá yìí pọ̀. Ìyà tá à ń kojú yìí ó pọ̀, ó tó nǹkan téèyàn fi lọ sọ pé jẹ́ kí n tiẹ̀ rí, tí n bá rí tónímà kí n bú kí n dààmú. Tí n bá rí sniper kí n gbé jẹ́ kí n tiẹ̀ kúrò nínú òṣì àti ìyà. No wonder tẹ́nìkan fi sọ̀rọ̀. Ó ní tó bá dọjọ́, tó bá jẹ́ lóòótọ́ lọ́lọ́run máa padà ṣèdájọ́ ayé. Tó bá jẹ́ lóòótọ́ lọ́run àpáàdì wà. Àwọn ọmọ Nàìjíríà kankan ò ní wọ ọ̀run àpáàdì torí already wọ́n ti wọ inú ọ̀run àpáàdì náà wà already, kò ní sọ ìfẹ́ ọ̀run àpáàdì mọ́. They have already tasted hell. Ìnira, ìyà, òṣì, àìní ìbàlẹ̀ ọkàn. How will I even explain it? Ẹgbọ́, ẹni tó bá létí kó gbọ́, ẹni tó bá dẹ̀ létí kó má gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ ológun, tàtàwọn míì bí iṣẹ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin lèmi lọ́rọ̀ ọba sọ. Tó bá ń tì yẹn má mà tira yín. Tó bá ń tì yẹn má mà tira yín, ìgbọ́ràn má sàn ju ẹbọ rírú. Ẹni tó bá létí kó má gbọ́ ohun tẹ́mi ń sọ. Tó bá ń tì ẹ́, má mà bá wọn tira ẹ̀, torí wàá kú ikú òjijì. Ó wá ní dákú nìkan, ọmọ ẹ̀ á kú. Tó bá ti bímọ, ìyàwó ẹ̀ á kú. Gbogbo ohun tó ní, tó gbẹ́kẹ̀lé tó fi lè sọ pé tí n bá lọ mo ní nǹkan sílẹ̀, wọ́n á kú lójú ẹ o. Ó sàn tó bá rán ẹ níṣẹ́ ẹrú
kó yá fi tọmọ jẹ. Ẹ wo fídíò àwọn tí wọ́n lọ attack l'Agége, àwọn tí wọ́n attack lódò Ọ̀tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tí sójà ti lọ attack wọn. Tó bá jọmọ Yorùbá tó wà láàárín àwọn tó lọ attack wọn, ayé ẹ ti bàjẹ́, ó ti kú, àwọn alálẹ̀ ti kẹ̀yìn sí ẹ. Ìrandíran ò lè ẹ lè là mọ́ láyé, ẹ lè ṣe rere mọ́ láyé tó bá jọmọ Yorùbá tó wà láàárín wọn. Mo gbọ́ táwọn kan pariwo àwọn tó bá jẹ́ Yorùbá nù ẹ máa attack wọn, àwọn tó bá jẹ́ kinní kan. Kí ló dé? Àwọn Yorùbá yẹn gangan ní kí attack. Tó o bá ti lè jáde kan identify ara wọn, àwọn ọmọ Yorùbá yẹn gangan ní kí ẹ kọ́kọ́ dáná lójú ẹ. Ẹni ọmọ Yorùbá tó bá wà níṣẹ́ sójà tàbí ọlọ́pàá tàbí DSS or whatever, tó bá rán ẹ níṣẹ́ ẹrú tó bá wá sọ́dọ̀ àwọn ọmọ Yorùbá tá à ń jà fún ìjà òmìnira, tí ò ń ṣe ìjà ti ẹnìkan, tí ò ń ṣe ìjà tèmi ara mi ni mò ń jà, tí ò ń ṣe tọmọ mi nìkan, tó jẹ́ ti gbogbo wa, fún àlàáfíà gbogbo wa. Tó o bá bá wọn jẹ irú iṣẹ́ yẹn tó o wá tó láti wá jẹ, ó ní padà délé. Àbọ̀gbọ́n tí mo sọ, ọmọ aláṣẹ lèmi, ọmọ aláṣẹ ni mí, ó ní padà délé. Mò ń sọ, mò ń tún sọ ni, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ tí ò ní yípo padà láyé àti láyé àti láyé àti láyé, ó ní délé. Tó o bá wà lára àwọn tó bá rán níṣẹ́ tó o dẹ̀ gbà láti jẹ́ iṣẹ́ yẹn, ó ní padà délé bí ọ̀run ti ń bẹ tí ayé ń bẹ. Ó sàn tó bá rán ẹ kó yá akọ, bó bá jẹ́ ìbọn lọ̀gá ẹ fẹ́ yìn sí ẹ kó yìn sí ẹ kó pa ẹ, kó o kú honorably. Ó sàn ju pé kó o lóo wá, o fẹ́ wá attack ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ. Ìwọ kan báwo ló ṣe rí létí ẹ? How does it sound to you? Yorùbá ẹgbẹ́ ẹ tó dẹ̀ jẹ́ pé ìjà tá à ń jà tí ò kì í ṣe ìjà ara wa nìkan, tí ò ń ṣe Ọmọlúkà nìkan ló sọ pé èmi nìkan ni mo fẹ́ dá Yorùbá Nation ṣe, tó jẹ́ pé ìjà ti ara mi, ti ọmọ mi, ti ìran mi, ti ìran ẹ, tara ẹ, tọmọ ẹ, táyà ẹ, tẹbí ẹ, tara ẹ, ti ìran dé ìran ẹ là ń jà. Ó ní tí mo rí tí mo fi wá sọ eléyìí o. Either here in Ondo State, Ekiti State, Osun State, Ogun State, Lagos State, as well as Oyo State, and other 2 states tó ní àwọn Yorùbá nínú. I'm talking of Kwara State and Kogi State, or even Edo State and Delta State. Táwọn Yorùbá díẹ̀díẹ̀ wà ńbẹ̀. Ẹ gbọ́, anywhere tá a bá ti jáde fún rally tàbí awareness, tó o bá mọ̀ pọ́mọ Yorùbá, ó bẹ́tà ẹ jẹ́ kẹ́ni tí ò ń ṣe Yorùbá wá o, ká lè mọ bá ṣe máa kojú ara wa. Káwọn tó nílẹ̀ ká lè mọ bó ṣe máa dojú ìjà kọ irú ẹ̀dá bẹ́ẹ̀. Tó o bá ti mọ̀ pé ọmọ Yorùbá ni ẹ tán dẹ̀ rẹ̀ nínú iṣẹ́ bẹ́ẹ̀, máa wá o. And mind you, tó o bá ti wà lára wọn tẹ́lẹ̀, bóyá ibi tẹ́ ẹ dúró sí lọ́mọ Yorùbá ti wá bá yín, tó o bá ti rí táwọn tó kù ẹ tí wọn ò ṣe Yorùbá tó fẹ́ gbé mú, tọ́gá ẹ bá wà ńbẹ̀, rọra mọ bó ṣe máa ṣe ọ̀rọ̀ ara ẹ, táwọn alálẹ̀ ò fi ní bínú sí ẹ. What I'm trying to say is that bóyá ẹ wà ní checking point kan, ọlọ́pàá ni ẹ, custom, whatever you may be, or army, ẹ wà ní checking point, ó ti wà ńbẹ̀, ẹ mọ̀ bóyá ọmọ Yorùbá ń bọ̀ tàbí wọn ò wá, and accidentally àwọn ọmọ Yorùbá jáde sí yín, either wọn rude or not, tó bá gbìyànjú àti kọjá wọn jẹ́jẹ́ kan máa lọ. Tó o bá jọmọ Yorùbá, ọ̀gá ẹ bóyá wọ́n kọ́ lọ̀gá ń bẹ̀, ẹni tó jọ̀gá fún ẹ, tó bá pàṣẹ pé kẹ́ attack tàbí kẹ́ ṣe tí ò tọ́, tí ìwọ tó jọmọ Yorùbá tó bá bá wọn ṣe, tó wà ọmọlúwàbí tòótọ́, ọ parun tìrantìran ni, ò ní jẹ́ èèyàn mọ́. Ìrandíran wọn ò ní gbọ́ orúkọ wọn mọ́ láyé. Orí ń fọ́ mi, omi ń kọ mí, torí ntí ẹ̀yin sọ́mọ̀fọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ ológun tẹ́ ìṣe lẹ́nu ọjọ́ ní ìlú òkun. Ẹ̀yin á máa lé ara wọn lẹ́dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yin tẹ́ jọ máa lè lẹ́ ń ṣe bẹ́ẹ̀. Torí àwọn tó ń pè mí, àwọn ọmọ Yorùbá tó ń pè tó wà nínú iṣẹ́ ológun tán, Ọmọlúkà, àwa ti ń retí aago kágo dún làwa ń retí ká tiẹ̀ rọra máa bọ̀ jẹ́jẹ́ táwọn ń sọ nìyẹn. Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Ta ló bí ẹ? Sọ́mọ Yorùbá tiẹ̀ ní ẹ gan. Táwọn kan bíi tiẹ̀ tán bá ń gba àdúrà. Mo rí àwọn ọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun tó ní àwọn máa ń gba àdúrà.
wọ́n yan ọjọ́ kan mi ní sọ ẹ má lọ fi tíráàkì wọn wọ́n yan ọjọ́ kan tó fi máa ń gba àdúrà tó fi ń bẹ Ọlọ́run tó kóra wọn jọ tó ń jọ ọmọ Yorùbá Ọlọ́run tí ọmọ Yorùbá ń béèrè fún ìjẹ́ kó ṣeé ṣe tó dẹ̀ jẹ́ jagunjagun sójà táwọn kan bá ń ṣe yẹn ìwọ́dẹ̀ kóra jọ ò dúró síbì kan kò bá wọn sọ pé ó fẹ́ àtàkì ọmọ Yorùbá pé kò ní ṣeé ṣe tán gbàdúrà fún yẹn kò lè possible o ti kú látàyé dọ̀run wàá kú wàá parun ọmọ ẹ̀ á parun lójú ẹ̀ kó tó kú pápátá ọmọ ẹ̀ á parun lójú ẹ̀ gbogbo tó oníláyé á parun lójú ẹ̀ ni àṣẹ́kù bẹ́ẹ̀ ló ṣe máa rí mi ò ní pẹ́ lórí ètò lẹ́ni ohun tí mo fẹ́ sọ mo ti sọ torí bí mo ṣe wà yìí orí ń fọ́ mi kákákáká orí ń fọ́ mi inú mi ò dùn torí kò sí kí ló ń dùn nú èèyàn kankan ṣoṣo ló ń dùn mọ́ mi nínú tó ìjẹ́ kí n lè sọ̀rọ̀ tó mo ṣe ní àǹfààní tí mo ṣe lórí ọ̀fẹ́ tí mo ṣe ń sọ tí mo sọ òun ni pé mo rí wípé Ọlọ́run ti gba ilẹ̀ Yorùbá fún ìran Yorùbá Ọlọ́run ti gba Yorùbá fún ìran Yorùbá òun ni ó sì mú inú mi dùn ní tí mo rí mi ní tọ́lọ́run fi hàn mí ni ṣùgbọ́n ọmọ Yorùbá ẹ̀ múra tí bá jẹ́ pé lóòtítọ́ tọ́lọ́run fi hàn mí ẹ̀ múra Ọlọ́run ti gbà á ó ti sọ ọ́ ní Ọmọlúkà mo ti gbà á mo dẹ̀ rí ní ìdánilójú pé Ọlọ́run gbà á ìyẹn nìkan nínú inú mi ṣe ń dùn lákòókò yìí ìbá má ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ kí ni tí ó wà nínú Yorùbá Nation tá à ń pariwo yìí tó múnú èèyàn please tell me ẹ sọ fún mi ogun ilé ogun òde àṣenibánidárò ìyẹn tó múnú èèyàn dùn ìjà láàárín ara wa ó tó téèyàn dunnú sí ẹ jẹ́ ru àròjinlẹ̀ ẹ ronú yín ọ̀rọ̀ yóò gbàdúrà mọ́ èpè ló gbà má máa ṣe Ọlọ́run ti sọ fún mi ó ti pẹ́ that was 1998 ni mo gbọ́ ìró yìí pé ẹni tí mo bá súre fún ire ló máa jẹ́ tiẹ̀ ẹni tó bá gégùn fún tó bá fire Ọlọ́run lòun máa fire 1998 mo sọ fún yín àwọn ọ̀rọ̀ tí ò tí yẹ kí n sọ mo sọ fún yín bí ọ̀rọ̀ pọ̀ kò àkókò tí ì tó tí mo máa sọ̀rọ̀ àyà ńlá kú bàbá ẹ ló pè mí wá sínú Yorùbá Nation ni ó mọ bí mo ṣe débẹ̀ ni ó yí Ọlọ́run 1998 ẹni tí mo rí pt ẹ 1998 ó ní tọ́lọ́run sọ fún mi ó ní tí mo rí nígbà tó di 2004 ó ní tọ́lọ́run tún fi hàn mí ní 1998 tọ́lọ́run kọ́kọ́ fi àwọn ìran yẹn hàn mí mo mú ìwé mo kọ sílẹ̀ ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ pé mi ò mọ ibi tí mo bá ìwé yẹn dé mọ́ 2004 mo mú ìwé mo kọ sílẹ̀ mi ò mọ ibi tí mo bá dé o mi ò lè parọ́ fún yín ṣùgbọ́n wà lórí mi gbogbo ẹ̀ ló ó hó bí ọṣẹ nínú ọpọlọ mi ni àwọn tí Ọlọ́run bá mi sọ as regards Yorùbá Nation that very year nígbà tó wá di 2007 ó ní tọ́lọ́run fi hàn mí bọ́lọ́run ṣe fi hàn mí ẹkún ni mo sùn jáde láti ojú oorun sí ojú ayé mo wá mú fóònù tí mò ń lò ńgbà wọ́n pe fóònù yẹn ní kí ni mo pe táyé fóònù tí mò ń lò ńgbà yẹn tí mo fi rìkọ́dù àlámì yẹn tí mo sọ sí òun kí ni mo pe fóònù yẹn o Express Music Nokia Express Music Nokia Express Music ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ ti get mi 2007 Express Music lórúkọ fóònù yẹn ńgbà yẹn Nokia mo wá mú fóònù yẹn mo fi rìkọ́dù pé mi ò gbọ́dọ̀ gbàgbé eléyìí mo rìkọ́dù gbogbo ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n bí mo ṣe ń sọ àwọn ìwé yẹn nù tí mo ń kọ́ tí mo ń sọnù gbogbo ẹ̀ wà lórí mi ò kò sí èyí tí mo gbàgbé bí mo ṣe ń sọ̀wé nù ni mo rántí gbogbo ẹ̀ bí mo wòye ṣe ń sọnù ni mo rántí ẹ̀ nígbà tó di 2007 ọdún yẹn ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba 2007 tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba May 38th of May 2007 ó ní tí Ọlọ́run fi mí rí nígbà mo jí mo sunkún sójú ayé ni mo wá wo fóònù mi mo kì mọ́lẹ̀ mo rìkọ́dù ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní sọ bí mo ṣe lálàyé mo sọ sínú ẹ̀
nígbà tí mo sọ gbogbo ẹ̀ sínú fóònù mo keep ẹ̀ nínú recording nínú fóònù yẹn ṣùgbọ́n Ọlọ́run wọn bó ṣe ń ṣe nǹkan ẹ̀ níbi tí mo ti fẹ́ lọ play fún yàn tí mo ti fẹ́ lọ ṣeré ní pátí ibẹ̀ ni fóònù ti jábọ́ tó ti sọnù nígbà tí fóònù sọnù síìmù nìkan náà mú wá fún mi ṣùgbọ́n gbogbo nǹkan tí mo rìkọ́dù sínú fóònù yẹn ó wà lórí mi n bá sọ fún yín pé ọ̀rọ̀ wà tí mo fi pamọ́ àkókò ò tí ì tó ni orí mi gbóná torí pé kí ni ẹ ti sún mi débi tí màá ti sọ̀rọ̀ mi ò wojú ẹnikẹ́ni o mi ò mọ̀ bóyá ìwọ jẹ́ màmá bóyá o jẹ́ bàbá mi ò fẹ́ don blog kí ẹ bá fẹ́ báṣẹ Ọlọ́run jẹ́ Ọmọlúkà máa ń sọ̀rọ̀ tó o bá jọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun àìdá ọlọ́pàá gúgúrú defense ní ẹ immigration ní ẹ custom ló wà road safety ló wà army navy air force or any other one to be mentioned or DSS tó jẹ́ pé ẹ̀yin gangan náà lè ṣẹ̀dú iṣẹ́ ẹ̀yin lásìkò yìí kì í ṣe láti mú àwọn terrorist mọ́ iṣẹ́ ẹ̀yin ni láti máa hunt àwọn ọmọ Yorùbá tó ń pariwo Yorùbá nation àtàwọn ọmọ Ìgbò tó ń pariwo Yorùbá tó o bá jọmọ Yorùbá tó bá wà láàrin wọn tó bá rán ẹni iṣẹ́ ẹrú yẹn tó jẹ́ tó gbìyànjú àti jẹ́ iṣẹ́ ẹrú yẹn tó fi tọmọ jẹ ó máa parẹ́ tìrantìran ni wá parẹ́ tọmọtọmọ tó o bá ti bímọ ọmọ ẹ̀ á parẹ́ lójú ẹ̀ kó tó kú ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ ilé tó kọ́ gbogbo tó bá ní àrùn lójú ẹ̀ kó tó lọ ní kó má ṣiṣẹ́ ẹ̀ tó ń bá ti rán ẹ sọ́dọ̀ ọmọ Yorùbá ó sọ tó débẹ̀ fún pẹ̀lú ẹ̀ mọ́ kó má dẹ̀ sí ẹni action kó rọra máa pretend máa rìn kiri kó máa ṣe bẹ́ẹ̀ ni pé o tiẹ̀ ní ti wá rò ó sàn bẹ́ẹ̀ ju pé kó o take any action tó máa takò ẹ lọ àwọn tó nílé abá ẹja mo sọ tàṣẹ nítorí Ọlọ́run sọ fún mi ní 1998 mo dẹ̀ dín mú ọ̀rọ̀ tí mo bá sọ àṣẹ ni ìdí tí mi ṣe ń bá yàn ń jà nìyẹn mi ń bínú kò sí tó ṣe sí mi bá ti bínú sí láti sọ pé mo bínú mẹ́wàá ọ̀dọ́ mo pa àwọn mi ì bínú ó bá ti bí lójú ẹ tó lórí pé mo bí yẹn mi ò bínú tí n bá bínú sí ẹ from the depth of my heart tí mo bínú sí ẹ tí ẹ bá ẹ o kí ni mo sọ tí ẹ bá ẹ that is why ẹ bèrè mi ẹ̀yin tẹ́ bá mọ bó ṣe ń ṣèwádìí èèyàn lọ ṣèwádìí mi wá sọ fún yín pé mi ò bínú kí n tó bínú ó máa ń pẹ́ gidi lẹ́nu ọdún kan èho yí ẹ mo lè má bínú sí ẹnikẹ́ni ẹ lè má gbúrò mi pé mo bẹ́ ẹnikẹ́ni jà kì í ṣe pé mo gọ̀ kì í ṣe pé mo yọjọ́ kì í ṣe pé mo ya ọ̀lẹ mo mọ̀ ọ́ mọ̀ ni torí mo mọ oríṣi èèyàn tí mo jẹ́ inú bí mi omi inú kọ mí ẹ ṣe ronú ṣé bí Nàìjíríà ṣe rí ṣé bí ilẹ̀ Yorùbá tiẹ̀ ṣe rí ṣé inú yín dùn ni bag of rice di 52,000 lójú ayé yín how much is basic salary of a grade level 1 officer in the federal government or state government or local government kí ni minimum wage yín and you are buying a bag of rice 50,000 naira 52,000 rather as of today ṣe rú àròjinlẹ̀ ṣé inú yín dùn ayọ̀ yín kún ni kí ló dùn nínú yín kí lè retí Nàìjíríà ṣe fún yín what are the benefits of Nigeria to your life kí ni èrè Nàìjíríà nínú ayé yín kí Nàìjíríà gbé gbọ́ ẹlòmíì yín ti kán lápá ẹlòmíì yín ti kán lẹ́sẹ̀ níbi tẹ́ ti lọ kojú àwọn nǹkan tẹ́lẹ̀ kojú bóyá ìjà ní ọwọ́ tẹ́bà wọ́n ti fìbọn kán apá yín wọ́n ti fìbọn kán ẹsẹ̀ yín wọ́n ti bọ ojú yín jẹ́ wọ́n ti bẹ̀gbẹ́ yín jẹ́ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó wà ní diaspora l'Amẹ́ríkà ní Canada ní Germany ní London ní Ireland ní Dublin anywhere in the world tó wà nínú iṣẹ́ ológun tàbí iṣẹ́ ọlọ́pàá wọn tó ń bá ṣèṣe tó ń fara ṣèṣe anywhere tó ń bá fara ṣèṣe bóyá wọn wà lè lo ara yẹn mọ́ dọjọ́ ikú wọn àtìyàwó àtọmọ àtàwọn fúnra wọn wọ́n máa gbádùn kú ni ẹ lọ béèrè tí n bá parọ́ èyí tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń wò mí ẹ kọ síbẹ̀ pé rọ́ mo pa. If you are a military person bóyá mistakenly nínú ojú ogun ní o tàbí kì í tiẹ̀ ń ṣojú ogun or any assault or whatever wọ́n ṣe é léṣe wọ́n yìnbọn sí ẹ lápá tàbí yìn sí ẹ lẹ́sẹ̀ tí wọn ò bá ti rí tò di ọjọ́ alẹ́ ìyà ò tún jẹ ẹ́ mà ti rán ẹ àtọmọ ẹ báwo dẹ̀ yìnbọn sí ẹ dọjọ́ alẹ́ ìyà ò jẹ ẹ́ láyé
ìwọ tó wà nínú iṣẹ́ sójà ní Nàìjíríà wọ́n yìnbọn pa ẹ́ wọ́n yìnbọn sí ẹ apá ẹ̀ ti kán tàbẹ́sẹ̀ ẹ kí ni Nàìjíríà kí ló rí mú bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín bára lẹ lọ padà ń ṣe ẹ lọ máa tọrọ bára ni ẹ lọ máa tọrọ bára ni ọ̀pọ̀lọpọ̀ yín nígbà bá ti fi ìbọn kán ẹsẹ̀ yín tí Nàìjíríà dẹ̀ gbàgbé yín tí wọn ò sí ẹdún tẹ̀ǹtẹ̀ rí mú bọ̀ bẹ́ẹ̀ kí ló wá ń dùn nínú yín tá a bá sọ pé ó yẹ ká pín kí ló ń dùn nínú yín. Èmi o bó o bá sọ wàá kú bó o bá sọ wàá kú èmi ọmọ lúkà yìí tẹ̀ ń wojú yìí ọmọ òkòròkòrò ológun sáà ti pa kirikiri lọ́tọ̀ ọba dúlọ́gùn kájú bá kàkéjì ọmọ ìkórè ní ọmọdé amọ́mú kàràbálẹ̀ ọ̀sẹ̀ ní mọ́mọ́ àbúkàrà rúdọ̀ hell mo sọ mò ń tún sọ ni ẹ̀rù ẹnikẹ́ni ò bá èmi tẹ bá rí tí mò ń pẹ̀tù bóyá tí àwọn kan fẹ́ máa jà tàbí tó fẹ́ le tí máa sọ pé kó rọ̀ mò ń wo implication ẹ̀ ní mo ń wo outcome ẹ̀ ní kí ni outcome ẹ̀ báwo ló ṣe fẹ́ rí ló lè mú mi pẹ̀tù pé ẹ jẹ́ kó rọ̀ kì í ṣe tòjó yíyọ gínígíní ọlọ́gìní tèmi kì í ṣojo ẹnu ni à ń sá fún. ẹ̀rù ẹ ò bà èmi ọ̀gá sójà ọ̀ òdi ẹ̀ tún sọ̀gá whatever you may be oní mo sọ̀rọ̀ ìwọ fẹ́ kojú mi kí ló bà mí lẹ́rù fún ẹ ojú Ọlọ́run ni ta ni ẹ́ níbo ló ti já wá ta ni ẹ́ gan. Bídèmí Olúyọkù já kúrò lórí ètò fún mi jádànù kí tó fún ẹ lẹ́yọ̀ kan. Nobody is forcing anybody. We are telling them to do their own and let us do it the way we want to do it. Àwa tá à ń ṣe kó fi wálẹ̀ kó jẹ́ ká máa ṣe. Èwo ni kó máa attack wa àbí kan ń ṣe ẹni Olúyọkù má múnú bí mi because I don't look at anybody's face this evening. Tó o bá ṣe má wàá takò wá má wàá kọlù wá à ń ṣe tiwa jẹ́jẹ́jẹ́ ó wàá kọlù wá and you expect us not to talk. You expect us not to talk, not to respond? Baba Nairo, má try me o, please. Ẹ mọ̀ mí dáadáa mi ò ń bínú o. Kí ló dé? Àṣerálì bí ẹ máa gbọ́ pé sójà wá àtàkì. Ẹ dẹ̀ máa rọ́mọ Yorùbá láàrin wọn. And you say we shouldn't talk. Who kí ló mean? Má try ẹ̀ pé ká má sọ̀rọ̀ yẹn Baba Nairo ni. Ẹni tá a nà ó lára ń ta ó lára ń ro. We will talk. Kí ló dé? Read the message very well, Ọmọlúkà. Orí mi ti gbóná ni. Bídèmí Olúyọkù, má bínú sí bọ̀dá, má bínú sọ́mọ rẹ̀ dákun ojú òní tì ọ́. Èmi ò tí ẹ wo bẹ̀dẹ̀ sá orí mi ti gbóná gidi orí mi ń lago ni má bínú mo ti wò dáadáa ó ṣe gan but síbẹ̀síbẹ̀ náà we will talk. ojú mi ti kọ́rẹ́ lọ́wọ́ gidi inú bí mi ni pẹ̀lú àwọn tí mo gbọ́ lẹ́nìí tí mo tún gbọ́ lẹ́nìí inú bí mi gidi omi inú kọ mí. Ẹ jẹ́ ká sòótọ́ síbi tó bá wà. Kí ló dé? Ìjọ wo la fẹ́ ṣe gbogbo yẹn aláfẹ́ bọ́ nínú gbèkùn ókè ẹ tiẹ̀ wá gbọ́ná tá a bá sọ pé a fẹ́ lọ tí ìbá ṣe pé ẹ̀yin kan wà tó jẹ́ pé orí yín gbálẹ̀ kò sí kankan lórí yín mọ́ dọ́ọ̀sì iyẹ̀pẹ̀ lásán ló wà lórí yín ìbá ṣe pọ́pọ́ lọ́wọ́ àbẹ́ ó yẹ kẹ́ ẹ ro àròjinlẹ̀ pé àwọn tó tiẹ̀ ń pariwo pọ́n fẹ́ lọ yìí tá a bá fẹ́ kán lọ a ṣe pé wọ́n for negotiation. Nǹkan mẹ́ta làwọn èèyàn ń agitate fún. Àwọn kan pariwo pé ká ẹ tún constitution yín kọ constitution dàdàbìrì constitution irọ́ tẹ́ ẹ kọ tí military kọ. It is under the law that any constitution any law by military is illegal is fake. I'm not a lawyer but I know much more little nípa ìtàn pè ní law of constitution. Ó yẹ kí ẹ ti mọ̀ yẹn dájúdájú pé fake ló ń jẹ́ bẹ́ẹ̀. Any constitution law tí àwọn sójà tí wọ́n bá kọ èké ẹ̀tàn ló wà nídìí ẹ̀. Àwọn kan pariwo pé constitution ò dáa
jòkó kẹrù pé ẹ tiẹ̀ jẹ́ ká pè wọ́n ká tún constitution ẹ̀ ṣe ká ní kóníkálukú mú representative wá ká lè tún constitution kan ṣe. àwọn kan pariwo restructuring sọ pé òkè àti ẹ̀dí tún constitution ẹ̀kọ́ restructuring ní kékeré ká tiẹ̀ sọ̀rọ̀ lé lórí ṣe. àwọn kan dẹ̀ sọ pé total break up kò séyìí tẹ́ ẹ ṣe nínú ẹ̀ pè for the first one pè for the second one and now we are agitating for the third one dẹ̀ sọ pé kò possible ṣé ó ṣeé ṣe ni kò possible á lọ náà ni kò tí ẹ wá sáyè mọ́ fún constitution review or whatever you call it ìbáwò yìí ká máa lo constitution yìí di ìtàdógún kò kàn yé á lọ náà ni á lọ ìbáwò yìí ká pariwo restructure dọ́là kò sí tó ń jẹ́ restructure lọ́dọ̀ tiwa kí lẹ fẹ́ restructure tó ti bàjẹ́ wọ́n restructure ẹ̀ ni ẹ wo pátápátá ni tẹ bá tiẹ̀ fẹ́ tukọ̀ ẹ wo ni wíwọ̀ yẹn ẹ wo délẹ̀ oníkálukú á dúró lọ́tọ̀ọ̀tọ̀ sìmẹ́ntì á dúró lọ́tọ̀ páànù á dúró lọ́tọ̀ yẹ̀pẹ̀ á dúró lọ́tọ̀ òkúta á dúró lọ́tọ̀ oníkálukú á dúró tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni á wo palẹ̀ mi kò ní yẹ gbogbo ẹ̀yin ṣé ẹ rí ọyọ ẹ bá múnú bí mi tẹ ẹ bá tẹ ẹ bá múnú bí mi máa sọ̀rọ̀ pẹ̀lú ìbínú mi lókìgbẹ́ kan mi lọ ayẹta mi lóògùn mi lẹ́nìtìn ṣùgbọ́n máa láṣẹ ni mí láti 1998 I repeat it ẹni tí mo bá sọ pé kó dáa fún ó máa dáa fún ni o tí bá sọ pé kó bàjẹ́ fún ẹ and that is the end bí tẹ́ ṣe rí mi tí mo ṣe máa wà culture sometimes ni tí bá wá sórí ètò tí mò ń ṣe pé tí mò ń ṣe tí ò bá ṣe pé mo ń fi ìbínú ṣe ìpè yẹn mo kàn fi ṣeré ni but tí eléyìí tèmi sọ lálẹ́ yìí mo ń sọ pẹ̀lú ìbínú ni. wọ́n sọ ti bínú ni tó bá jọmọ Yorùbá tó bá rún ẹ níṣẹ́ ẹrú wá àtọ Yorùbá ẹgbẹ́ ẹ bóyá à ń ṣe rálì à ń ṣe anything tó o bá gbìyànjú ẹ ó ti tán ó parẹ́ tí ẹ bá ẹ láyà yé dán ó tún ní pamọ́ ó gbọ́ ó tún ní pamọ́ láyé dán ò ní pamọ́. olórin yẹn kan ní yàn án lẹ́nìí ẹni tí wọ́n yóò máa sìn yàn án lẹ́nìí ní tí wọ́n bá fẹ́ láyé ẹ èmi ti yàn oore lọ́wọ́ mi lẹ́yìn Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá ayé àti ọ̀run Yorùbá Nation ní next fún mi. ire ẹ gbọ́ Yorùbá Nation ló tún next lẹ́yìn Olódùmarè tó ṣẹ̀dá ayé àti àgbáńlá ayé ẹ̀ àti ọ̀run Ọlọ́run Yorùbá Nation ló kàn. Yorùbá Nation ló kàn fún mi. Má wà á tako tó bá jẹ́ èèyàn ni mo sọ pé mo fẹ́ má tako mi. Ṣé ẹ ṣe campaign táwa tako yín ni? Àbá wa kọlu yín níbi campaign yín? Do you stage any campaign and anybody attack you from Yorùbá Nation? We will not even attack you. Ó máa yé yín, tó máa attack yín máa attack yín. Àwọn tó ń plan àti attack yín wọ́n wà ń bẹ̀. Ṣé bá sọ fún yín ẹ gbọ́? Ẹ̀yin òbí, ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin abiyamọ. À ń tẹ̀ mọ́ yín létí ẹ fa àwọn ọmọ yín létí ká má jáde lọ campaign. Ẹ fẹ́ gbọ́. Ó kù tí mo sọ fún yín ẹ gbọ́ náà. Ṣé bóun náà ti wọlé kanlẹ̀ tán yìí? Ẹ lọ stage campaign. Tí any campaign, either APC or PDP or Obi, tán bá stage lẹ́nu ọjọ́ díẹ̀ tó kù yìí, kán fi ṣe election tán pariwo yẹn. Tán bá stage tí wọn ò bá ti pààyàn níbẹ̀, tó ò bá ti pààyàn níbẹ̀, tó ò bá ti wá yìnbọn tàbí kán ju bọ́ǹbù níbẹ̀, ẹ wá fi ìka rẹ́ mi nímú. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ fi ìka rẹ́ mi nímú. Reality là ń sọ fún yín. Tán bá gbọ́, tán wò pé káwọn change strategy gan, mo doubt ẹ̀. Tí mo sọ fún yín reality ni. Ṣé mo sọ fún yín ní ti church pé wọ́n attack church ẹ̀ ká sí? Mo sọ ti school fún yín ẹ̀ ká sí náà. Ó délẹ̀ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Ṣé bẹ́ẹ̀ ti ń gbọ́ àwọn school tó ń attack nílẹ̀ Yorùbá ni o, kán dẹ̀ kó àwọn ọmọ wọn lọ. Ẹ tí ì rí kankan. Á dàbí pé mò ń ṣeré lójú yín ni, mi ò dẹ̀ ṣeré. Òdodo ni mò ń sọ fún yín, òtítọ́ ọ̀rọ̀.
ẹ̀yin lẹ mọ̀ náà ń kà lára mi that eléyìí tí mo sọ yẹn mo ti sọ. I will never deceive any one of you. I am not in the mood of talking today, but I just think I must come. Because àwọn tí mo rí, àwọn tí mo ń gbọ́, kò múnú mi dùn, kò jẹ́ give any signs of happiness to me. I was thinking all around. Mo ṣe bí ti pẹ̀lú àwọn kan lé ní, I told them that I am totally confused. I don't even know what to do. Mi jẹ́ mọ́ bí tí mo fẹ́ yà sí kò yé mi mọ́ orí ọ̀tá mi fẹ́ dà. Ẹ̀yin àgbàgbà ẹ yẹra wíwò tó mo sọ fún yín yẹn. Tó bá dá àbí yóò dẹ̀ dá àbí nínú ìsọjú bẹ́ẹ̀ lọ fún yín. Jésù Olúwa wa. Thank you so much. Mo nílò ìrànlọ́wọ́ yín. I want to appeal to you. Fún kankan. Ọmọlúkà ló nídìí ẹ̀ o. Ẹ jọ̀ọ́. StreamYard mi tí mò ń lò tẹ́rí tí mò ń software tí mò ń lò fi ṣe program yìí. I have to pay. Ọdọọdún la máa ń san. Tọdún yìí báyìí mi ò tí ì rétò ẹ̀ sí ẹ jọ̀ọ́. $225 ni mo need. Ẹ jọ̀ọ́. Ẹ má wò pé mo wá tọrọ bára. Ó dójú ẹ̀ fún mi ni. Mi ní any other option ni o. Ẹ jọ̀ọ́. $225. Ẹ má dẹ̀ fún mi ní náírà. Ẹ jọ̀ọ́. Dọ́là ni mo need. Ṣáídà kẹ́ ẹ bá mi send ẹ̀ through kí lẹ̀ ń pè word remit or send wave. Ẹ jọ̀ọ́. Kí ni fi ṣe StreamYard tí mò ń lò kí fi san owó wọn. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ojú òní tì yín. $225. Bó jẹ́ $50 ló fún mi màá dúpẹ́. Bó dẹ̀ jẹ́ $20 gan owó náà ni. A kó papọ̀ náà adodindi màá lè fi sanwó wọn. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ojú òní tì yín o. Ẹ jọ̀ọ́. Ìwọ tó bá fẹ́ ràn mí lọ́wọ́ nọ́mbà tó máa contact mi. Tó bá yẹ pé n tó ṣe é bá yàn san ni màá ní kẹ́ ẹ bá mi san kó nídìí pé ẹ send owó sí mi but inú email mi ni mo ti máa ṣètò gbogbo ẹ̀. If not màá ní kẹ́ ẹ ṣe. Kamilu Yaya ní bínú sí mi tá bá ti parí program pè mí màá gbé. Oh God. Nọ́mbà tí mo fi sójú fọ́nrán yìí òun ni ẹ máa bá mi pè. Ẹ jọ̀ọ́ 07046092484. Ẹ̀yin tẹ́ bá fẹ́ help me either $20, $50, $100. Even if you want to give me that $225, I will appreciate it. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. If not, fóònù lásán ni màá fi wá máa ṣe ẹ ní rí mi wò fully bó ṣe yẹ kẹ́ wò mí mọ́ bíi ti tẹ́lẹ̀. Yes, Yoruba Nation now. Because kì í ṣe mi ò tí bá ní kí n lọ tẹ́ bá fún mi ní náírà tí mo ní mo bẹ ẹ̀yin gan mo yẹ tán ta dọ́là ń sìn. Dollar is almost 900 naira. Àwọn kan tiẹ̀ ló wọ 970 something lẹ́ni. I don't know if it is true or false. Mi ò mọ̀ nípa ẹ̀. But the payment I want to do is in dollar. I'm paying StreamYard. America ló ní and you pay in dollar. That is why mo ṣe request fún. Tẹ́ bá ní kẹ́ fún mi náà mo sì kí ṣe lọ máa wá dọ́là rà. Dọ́là tó ń gbà tó jẹ́ pé tá bá máa gbà lọ́wọ́ yín tá gbà ní 970 something according to bó ṣe sọ lẹ́ni. Tẹ́ bá máa ta fún mi wọ́n lè sọ pé 1000 plus. So the stress alone is ó tó nǹkan tó ń fúnyàn ní wàhálà. That is why I requested for dollar. Yoruba Nation now. Ẹ má rò pé bóyá there is any other thing tó wà involved. Nothing is involved. Kò sí ìdí tí mo ṣe bèrè nìyẹn. $225 is what I need. Kì í ṣe pé bóyá ó ní nǹkan méjì náà. Tẹ́ bá fún mi náírà kì í ṣe pé mi ní gbà náà máa gbà. But wàhálà àti lọ ra dọ́là yẹn kì í ṣe tí wàá máa deposit ẹ̀ sanwó yẹn òun ni mò ń rò. So reason nìyẹn tí mo ṣe request fún Miss Gold, I think it's $925 today. If they are buying from you $925, there is assurance that they will sell for you at the rate of 1,000 naira, if not more than that. So reason tí mo ṣe request fún nìyẹn to pay for my StreamYard. So please, ẹ ràn mí lọ́wọ́. Ọlọ́run á fún yín ṣe ojú òní tì yín. I have only today for the StreamYard. And wọn ò dẹ̀ kí alert èèyàn. Ọjọ́ tó bá tán náà máa sọ fún ẹ. I just received the alert today that I have to renew. If not, màá ti máa pariwo ẹ̀ fún yín tẹ́lẹ̀.
So thank you and God bless you. Ẹ má kà sí àìṣedéédé fún mi ẹ jọ̀ọ́. Tí ò bá ní bó ṣe jẹ́ náà mi ní wá sọ fún yín o, mi ní sọ lórí ètò mi. Mo rí pé mi ò, I don't have any other choice. That is why I have to say it here. God will bless you. Ọlọ́run á gbé ọwọ́ yín sókè, ojú òní tì ní o. Ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà, Ọlọ́run á pọ́n yín lé o. Mi ìrírí ju báyìí lọ, mo ti sọ ilé tí mo fẹ́ sọ. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí. Tó bá dénú ẹ̀ ńkọ́, wọ́n ládo díndín. Má gbàgbé tí mo ní kó o kọ tí bá ti ń parí ètò mi. Kọ síbẹ̀ o, má gbàgbé o. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá.